ṣẹ́rí Nàìjíríà tá a wà yìí wọ́n ti fi ìpínlẹ̀ lélẹ̀ lórí irọ́. Yorùbá orílẹ̀-èdè kan ni wá, a kì í ṣe ara Nàìjíríà, òyìnbó ló fi tipátipá so wá papọ̀, àwa dẹ̀ kì í ṣe tán sí i, lílọ ló máa ń kẹ́yìn bọ̀ yìí, á lọ náà ni. Ìran Yorùbá à ń jẹ ìyà bí ẹni jẹ ṣùgbọ́n à ń jẹ ṣùgbọ́n àti wá sọ pé àti yóò àjẹmọ́. Bàbá Àkàndé ó ṣeéṣe kán rí fídíò yìí wò, wọ́n ń sọ́mù tún sọ wípé bàbá ti jẹ ayé àwa ọmọ wọn ti jẹ máyé. Kò sí mo tún tẹnu mọ́ pé kò sí olóṣèlú kankan tó lè ní orí ọ̀fẹ́ nínú orílẹ̀-èdè tàbí ṣe rí olóyè Ọbásanjọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá gbọ́ nínú tàn ló ti ń ṣe ìran Yorùbá. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí ló tí ì jẹ tóun rò pé kí tóun jẹ yẹn tó fẹ́ gbàgbé ibi tó ti ń bọ̀. Aṣíwájú gbàgbé ibi tó ti ń bọ̀ ni orí àga tí wọ́n pè ní àga president, àga ààrẹ yẹn, àga yẹn èpè ti wà lórí ẹ̀, ègún ńlá ó wà lórí àga yẹn. Gbogbo ọba tó wà níta ń sìn ọba aládé ṣanṣan ní gbogbo wọn, ọba gọ́vnà òun ní gbogbo wọn. Nínú àwọn ọba tó wà lẹ́ni mélòó nínú wọn ló jẹ́ wípé ó lè fọwọ́ gbáyà wípé Ifá tàbí àwọn alálẹ̀ lódìdí ìlòmú gẹ́gẹ́ bí ọba. Ṣé ẹ rí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò? Ọ̀rọ̀ náà sùn sínú lẹ́nu ìjọsìn. Ṣé ẹ rí Ààrẹ Ọ̀nà Kakanfò? Lóòótọ́ ipò tí ó wà lọ́wọ́lọ́wọ́ ipò ńlá ni, ṣùgbọ́n ààrẹ mò ń sọ lọ́wọ́lọ́wọ́ pé ààrẹ wọn ò ṣe nǹkan tí àwa Yorùbá ń fẹ́. Lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho wọ́n sọ pé káwọn ọba kan dáríjì olóyè. Èmi ò rẹ́ṣẹ̀ tí olóyè ṣẹ̀ tó bá ń dáríjì olóyè, ṣé olóyè ṣe ọba ni àbóṣe Nàìjíríà? So ààrẹ kò yẹ kí ìyẹn jẹ jáde rárá. Nítorí ṣe fún olóyè gbogbo Yorùbá náà ṣe fún, kì í ṣe olóyè Ìgbòho náà bá jà, gbogbo ìran Yorùbá náà fi ká gún lójú pé kò sí dẹ́fẹ́ ṣe. Ṣé rí Nàìjíríà tá a wà yìí ìjọba sójà là ṣe, kò sí àrà tí wọn ò lè dá tó bá fẹ́ bá tèmi jẹ, kò sí àrà tí wọn ò lè dá, kò sí. Ṣé rí gbogbo àrà tí wọ́n dá yẹn àwọn dá tí wọ́n ní, oró àkọ́dá ni kò dàbí oró àdágbé. Olúwo gbọ́ ni, Olúwo gbọ́ ni. Ṣé o pé mo ti sọ pé mi ò rí ọba fún nínú gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá, ọba kan ni mo lè rí fún olóyè. Tó bá dúró mo lè gba ojú ẹ̀, tí bá gba ojú ẹ̀ tí bá ṣubú lulẹ̀ á jẹ́ pé kì í ṣe Ọlọ́run ló rán mi. Ìgbà tí ọkùnrin yẹn tó lọ mú wá níbi tó ti fagbó tó mú wa tó wá jọba, òun ni olóyè lọ sí àbẹ̀wò sí tó dọ̀bálẹ̀ tó kí gẹ́gẹ́ bí àṣà Yorùbá. Ṣùgbọ́n kí gbogbo ẹ̀ má bàa dàrú mọ́ gómìnà lórí á sàn kóra wọn jọ ká rọra tó fi mẹ́sẹ̀gì yẹn ránṣẹ́. Torí àwọn tó máa bẹ̀rẹ̀ rally láìpẹ́, a máa bẹ̀rẹ̀ protest wa àmì sí i. Ẹni DSS tàbí sójà tó bá wá wọn á yá apá wa tán ni o. So ká má wá gbìyànjú wa, tán bá gbìyànjú wa àwa náà máa retaliate. Olóyè tẹ́mi mọ̀, olóyè Sunday Igboho Adéyẹmọ Ìgbòho Òòṣà tẹ́mi mọ̀ kò lè jáwọ́ nínú ọ̀rọ̀ Yorùbá nation. Olóyè Sunday Igboho tó bá tẹ̀ wá fẹ́ jáwọ́ kó mo ṣe Yorùbá nation mọ́, kì í ṣe Olúwo ló fẹ́ lọ bá Olúwo lọ́ba mi bẹ̀ l'Àbújá. Lílọ tó lọ àgbò tó rẹ̀yìn ni agbára ló lọ mú wá fún fi dájú.